Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks. God bless you as you do this. Bless them. This is the festival that you pray to Almighty God, and God will answer your prayer. But you know, people, Christianity, this is our first culture, especially Yoruba culture. But you want to forget our culture. Like last year, people that came here, they gave testimony to Almighty Father for what God gave them. This festival, no matter what you ask Almighty God, God will give it to you. That, you know, when Nigeria was colonized, this our Igbo people receive our because they knew about our culture. But we don't want to satisfy, especially Yoruba people. We don't want to appreciate our culture. As we are here today, you will see how God will answer your prayers. Because if you come here yesterday with the heavy rain, without that rain, we can never do this Aje festival today. And as we do this Aje festival today, we see how Nigeria will be peaceful, and this country will be okay, and God will answer our prayers by God's grace. Amen. Happy ayẹyẹ ọdún ẹni máa o. Happy ayẹyẹ ọdún ẹni máa o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ǹjẹ́ lè bá mi sọ ní pàtàkì tí wọ́n fi ń ṣe àtọ́mísàmì ayẹyẹ ọdún Ajé nílẹ̀ Ile Ife. Ayẹyẹ Ile Ajé because ilẹ̀ Yorùbá ibẹ̀ ni Olódùmarè sọlẹ̀ sí, tó ti dá abo, tó ti dá akọ. Ile Ife ní àkọ́kọ́ dá ilé ayé. Bọ̀ tó wá pé àwa Yorùbá mọ̀ pé ibi báyìí kò sí kan tẹ́ bá bẹ̀ ilẹ̀ Yorùbá ní Ile Ife yìí tí Olódùmarè ò ní gbọ́ àdúrà yín. Mo rí àwọn èèyàn tó yẹ pé lọ́dún tó kọjá wọn ò rí ọmọ bí, wọ́n ṣàdúrà ń bí lọ́dún tó kọjá, ẹlòmíì bí méjì, ẹlòmíì mẹ́ta. Mo rẹ́ tó yẹ pé ilé wọn tẹ mọ́ sórí rárá, wọ́n wá síbí lọ́dún tó kọjá lẹ́ni ó tẹ ní gbogbo ìran wọn tó ń jẹ́jẹ́ àrè Ìkẹjà ibẹ̀ lórí alẹ́ méjì sínsìn. Mo dẹ̀ gbàdúrà gbogbo ẹ̀yin tẹ wá lẹ́ni gbogbo ilẹ̀ máa ṣoríire. Ẹ̀ ń gbé kámẹ́rà dání ni gbogbo ilẹ̀ máa dẹ̀yìn ara yín. Gbogbo iléeṣẹ́ tẹ ti wá kò ní di iléeṣẹ́ lásán. Gbogbo ilẹ̀ Ọlọ́run máa pèsè fún. Ẹni tí ò ti bímọ nu yín á bímọ o. Ẹni tí ò ti lọ́kọ á lọ́kọ. Ẹni tí ò ti níyàwó á níyàwó. Gbogbo tẹ́ fẹ́ ẹni tó níṣòro lọ́kàn tó yẹ pé kò lè sọ síta, Olódùmarè ọdún Ajé tá a ṣe lẹ́ni gbogbo ìṣòro yẹn máa di pẹ̀tẹ́lẹ̀, orí gbogbo yín máa kànkè. Mo fẹ́ kẹ́ mọ̀ dájú wípé Ile Ife yìí kò sí nǹkan tẹ́ bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ba tí Ọlọ́run ò ṣe fún yín. Tó wá pé Ajé tá à ń ṣe ní Ile Ife lẹ́ni ó jẹ́ nǹkan tó yẹ pé ó wà fetish, gbogbo ẹ̀ lẹ́ rí ẹni pé wà open, nítorí pé tẹ́ bá rí Nàìjíríà kíní Nàìjíríà wa ẹ rí pé ẹyẹ àdàbà logo wa ó wà ń bẹ̀, àbí kò dẹ̀ sẹ́ni tó fi ẹyẹ àdàbà gbàdúrà tí ẹyẹlé tí àdúrà ò ní gbà. Mo dẹ̀ mọ̀ pé lẹ́ni gbogbo yín tẹ wá testimony ńláńlá lẹ máa gbé abi lọ́dún tó ń bọ̀ lágbà Olódùn ẹ̀rẹ̀ ni wàá tọrọ jẹ lọ́wọ́ ara yín, nítorí pé ẹ̀yin lẹ́ni ìlú bẹ́ẹ̀ ṣe gbé kámẹ́rà lọ́wọ́ ẹ̀yin lẹ́ni ìlú. Mo dẹ̀ pé lágbára Olódùmarè ilé ayé àjùṣe fún yín, gbogbo ilẹ̀ máa ní lárí, gbogbo ilẹ̀ orí yín máa kànkè. Mo dẹ̀ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni, wọ́n ní kò dáa ilẹ̀ Nàìjíríà máa dáa, nítorí pé olórí elédè wa ó ń ṣe bẹ́bẹ́ gan ni o, bẹ́ẹ̀ mọ̀ ó ń ṣe dáadáa. Tẹ́ bá rí custom trillions lórí, tẹ́ bá rí àwọn tax office owó ńlá náà gbàjọ. Lágbó Olódùmarè Ọlọ́run bá dá bàbá wa Buhari sí fún wa, wọ́n dẹ̀ ipò tọ́lọ̀ ń gbé fún wa ṣe dáadáa. Gbogbo oníṣòwò tó wá bílẹ̀ ní wọ́n á rí ṣe, eléyìí tó dẹ̀ wá bílẹ̀ ní wọ́n á rí ṣe. Bàbá wa Ọ̀jájá the second ọba bàbá wa Ògúnwùsì tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀, wọ́n á pẹ́rẹ́ àlefa fún wa. Nǹkan tó ṣe lẹ́ni ẹ bọ̀ pé wọ́n máa expose ẹ̀, wọ́n fẹ́ kí gbogbo wa ká jàǹfààní ẹ̀ náà ni. Gbogbo yín dẹ̀ ti jàǹfààní ẹ̀, ẹ lọ dí Ajé ẹ gbàdúrà afẹ́fẹ́ tó ń fẹ́ ó ti ṣàdúrà fún yín. Ẹ kàn bá mi wò láàrin 21 days
ẹ ò bí ilé ayé ṣe máa rí gbogbo tó ẹ fẹ́ Ọlọ́run á ṣe fún yín mo dẹ̀ ṣe fẹ́ kórí fún gbogbo yín bẹ́ẹ̀ náà ni kò ṣe rí fèmí náà ájú ṣe fún yín o ẹ ṣé mo dúpẹ́ o. ta ló ní ìbéèrè pàtàkì ègé English or Yorùbá máa dá yín lò. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.